Merciful God. The merciful God. Ọba tó ń ṣoore fún mi tó ń ṣoore fún wọn tó ń ṣoore lójoojúmọ́. Ọba gan láti kàlẹ́ yìí. Adúró gbọ̀ngbọ̀n lẹ́yìn aṣọ títọ́. Kò jẹ́ ronú ibi rárá. The merciful God. The merciful God. Ọlọ́run bàbá ó ní the merciful God. Ọba tó ń ṣoore fún mi tó ń ṣoore fún wọn tó ń ṣoore lójoojúmọ́. Ọba gan láti kàlẹ́ yìí. Adúró gbọ̀ngbọ̀n lẹ́yìn aṣòótọ́. Kò jẹ́ wojú ibi rárá. The merciful God. Ọmọ wọn máa ń débẹ̀. Àmọ́ wọn kì í pẹ́ ń bẹ̀. O lè débẹ̀. Àmọ́ máa pẹ́ ń bẹ̀. Torí tó bá pẹ́ ń bẹ̀, á dẹ́sẹ̀. Tó bá máa dẹ́sà fún ọpọlọ dẹ́sà lórí kó o tó dẹ́sà pé wọn kì í débẹ̀ yẹn ohun àgọ́ ni wọ́n máa ń débẹ̀ àmọ́ wọ́n ń pẹ́ ń bẹ̀ àbí ìtumọ̀ ni pé tó o bá ní wọ́n máa ń débẹ̀ àákìlẹ̀ síbẹ̀ ìmọ̀nà mi ìbátúndé ẹ̀wọ̀n àwòrán ẹ wo rọ̀tìrọ̀tì tó ń lọ nígboro lágbolé fújì ìgbà tẹ́nìkan jáde ó láwọn ànábì kan lòún mọ̀ ó dé bẹ́ẹ̀ nìyẹn ìgbà táta ẹwẹ́ wá jáde tí mo lé mi lànà bí àkọ́kọ́ sọrí pé kò pẹ́ ń bẹ̀ ó gbójú tán so ìyẹn ni pé ó lè dé bẹ̀ máa ṣe kí ni máa pẹ́ ń bẹ̀. Ẹ máa jẹ ìyẹn lọ ná ìyẹn lẹ máa jẹ wọ new year ó lè débẹ̀ àmọ́ má ṣe kí ni. lápẹ̀ bẹ́ẹ̀ ìwẹ́wẹ́ tí ò kọ̀nà lè ànábì fún ìyá kílẹ̀ yìí ò dẹrùn. Àmọ́ tóstì wọn sì yín ó ti tóstì búrẹ́dì tán ó ti ṣe tóstì búrẹ́dì tán wọ́n mú fanta bọ̀ ẹ má jẹ ìyẹn lọ ná àbí kòkì ló fẹ́ mu sí o lè mú mọ́tà guinness ó dẹ̀ lè mú mi ó lè mú ferus ìyẹn ni pé ẹ̀gùn ó lè débẹ̀ àmọ́ máa pẹ́ ń bẹ̀. torí pé díẹ̀ ó tó nínú nǹkan ní nǹkan máa hó bọ́ọ̀ máa di bọ́ọ̀ mú bàbá ti ṣe sí ẹ ìwọ náà ṣó sálòmí máa wálé ayé mọ́yà ìgbà mélòó la máa lò láyé tá a máa wẹ̀ wúrí nánà
o lè débẹ̀ àmọ́ má ṣe kí ni. ṣókí lọ́bẹ̀ oge. gbogbo wa la máa ráyọ̀. ọmọ ohun tuntun nìyẹn máa gbólé ìyẹn la máa jẹ́wọ́ 2025 ó sì máa jẹ́ nìyẹn Babátúndé ọmọ bá ilé epo ọjà pọtafẹ́lù akilẹ̀ ti sán December 27 ohun yẹn rè eré ni o lè débẹ̀ àmọ́ má ṣe kí ni. ẹni ọdún bá láyé kọ́ máa jókòó máa yẹ sílẹ̀ ìmọ̀nà ló tán. ìláyé Elédùmarè ìyọba ṣẹ̀dá kọ́. ọlọ́run mímọ́ ọlọ́run àná ọlọ́run òní ọlọ́run àlà ọlọ́run ojoojúmọ́ ọlọ́run ọba àgbà gbogbo. ẹ̀yin mo fẹ́ fẹ́ fún ààrẹ mi sílẹ̀ mi Babátúndé. torí pé pọtafẹ́lù yìí wọ́n ṣe 30th anniversary àwọn kan náà jẹ́ bẹ̀rẹ̀ sílẹ̀ ìmọ̀ràn ọ̀tàn sí bí January to December ọpẹ́ ọlọ́run màmá ni kò yí sí láti 1st of January mọye èèyàn tó ti jábọ́ mọye tó ti lulẹ̀ ẹnìkan lẹ́jọ́ wa lánàá December 26 Boxing Day ẹni ọmọ kò láǹfààní láti wà níbí jọ̀wọ́ rí pé tí wọ́n tọ́gbọ́jọ́ ọ̀pẹ lọ ó lè dé bẹ́ẹ̀ sílé mọ́ mi Babátúndé ọmọ bá àmọ́ máa lọ pẹ́ bẹ́ẹ̀ ni. akílẹ̀ lélẹ́yìn adájọ́ máyẹ̀ ètò òsì ọmọ ìjẹ́ àsọ̀rọ̀ máa tẹ̀ ṣe ẹjọ́ ni wọ́n ṣẹ́rí pé gbogbo tí mo bá sọ tó bá sọ tiwọn tí mo bá jáde tí mo bá ti sọ̀rọ̀ wọ́n ti débẹ̀ àmọ́ tálayé bá ti jáde wọn ní pẹ́ńpẹ́sì lè mọ àwọn agbójú ni torí pé ọ̀rọ̀ táwa bá sọ lọ́rọ̀ ohun tèmi bá sọ lóhun wọn orin tèmi bá kọ́dẹ̀ lórí àṣẹ tèmi máa pa láṣẹ lágbolé fújì oníkálukú wọn lè máa jánu èmi ní gbá èmi ní kòkó bàbá ìsọsùn èmi mo tó báyìí èmi mo dà báyìí àmọ́ táwa bá fojú kọra wa wọn náà wọ́n wàláì oníkálukú máa yẹ ọ Babátúndé ó lè débẹ̀ àmọ́ má ṣe kí ni torí tó bá pẹ́ ń bẹ̀ ó léwu ó gúrúsù don't go there because ó dangerous you can go there àmọ́ don't stay too long. máa lò ó tán torí pé ṣókí lọ́bẹ̀ oge. ó dangerous lè máa mi Babátúndé ìláyé ọlọ́wọ́n bá bó ṣe sọ̀rọ̀ mi bá bolóè ọlọ́mi máa bá ṣẹ̀dá kó wá ó dájú fún mi lójú mo ríran clearly wọn ò mú mi rìn bàbá àyọkà ó fún mi lápá mi ò lo pop sápá ọmọ ó fún mi lẹ́sẹ̀ mi ò lọ pa wọn gbé mi sórí wíṣíà Agilẹ̀ Sulemana kí n wá lọ́gọ́rin ọmọ ọ̀pá mọ́sẹ̀ tó fàlàyé ó pàṣẹ tí mo bá jẹ́ àdúró àná gẹ́gẹ́ bí ọmọkùnrin ẹjọ́ ni wọ́n ọmọkùnrin tó bá jí láàárọ̀ kùtùkùtù tí bọ́ksà ò bá ti dúró gbọ́n ẹyẹ̀ wò ìyẹn ni pé ó ti débẹ̀ ó wà lọ pẹ́ ń bẹ̀ àmọ́ èyí tó bá jí. mílíkì tọ́nu fídà lájì ó dúró gbọ̀ngbọ̀n. ìlàyé ọlọ́wọ́n bá ó fún mi lóhùn tó ṣe gbọ́ wọ́n ní
wọn lóun bàbá olóyè wọn ló máa tẹ wẹ́wẹ́ wọn ló kílíàsì ló máa mi bàbá Túndé wọn náà ń gbọ́ káàkiri tí mo bá sọ pé a wọn á gbọ́ pé a orí tí mo bá gbọ́ bàbá Túndé ó kílíàsì tí oníkálukú akílẹ̀ sílẹ̀ ìmọ̀ràn ó tẹ́ pọ́jọ́ ọ̀pẹ lọ ó sì Ọlọ́run bàbá. Ó sì Ọlọ́run bàbá. Ó ní December 27 ilé ìpàdé aláwọ̀ ìta àjíǹsọ̀rọ̀ Total Value Integrated Limited bàbá olóyè láwọ̀ yìí. Ọmọ ilé ìpò náà láwọ̀ ìyá àtàwẹ́wẹ́ àti Kàtàngúwá àti Total Value ọmọọba ìbọn náà ni wàláyì lọ́wọ́ yìí lásìkò yìí ní sáà yìí lánàá lónìí tó bá tún ní ìlọ́la títí ayérayé bàbá olóòlò bẹ níbẹ̀ tó ń jẹ ẹ̀gbọ́n kí là ń jẹ wẹ́wẹ́ là ń jẹ ètù là ń jẹ àkìlà là ń jẹ aláàánú ọkọ bàbá Túndé ó yá ní bòńbẹ ó yá wàá ti máa gbọ́ 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 bàtà wẹ́wẹ́ ni wọ́n ń jẹ wàá ti máa gbọ́ bàbá olóye o lè débẹ̀ ọmọ má lọ pẹ́ ń bẹ̀ tó bá lọ pẹ́ ń bẹ̀ yóò dọ̀ṣẹ́ ó yá wàá ti máa gbọ́ 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 o lè débẹ̀ tó bá ti débẹ̀ ọmọ má lọ pẹ́ ń bẹ̀ tó bá pẹ́ ń bẹ̀ ó lè dọ̀ṣẹ́ ó yá wàá ti máa gbọ́ wàá ti máa gbọ́ wàá ti máa gbọ́ bàtà wẹ́wẹ́ ni wọ́n ń jẹ àlàyé ni wọ́n ń jẹ ètú ni wọ́n ń jẹ ètú òsì ó bàbá òní lè jẹ àlàyé ni wọ́n ń jẹ ibi ilé àwọn ilé ibi ilé àwọn ilé onílé púpọ̀ ìyàn ní sùnta ó yá wàá ti máa gbọ́ wàá ti máa gbọ́ wàá ti máa gbọ́ fati àfújì sùràtù bá tiẹ̀ gbogbo fújì àtàwẹ́wẹ́ ni wọ́n ń sọ ojú dùn yín ni etí dùn yín ni fẹ́fẹ́ sọ pé oríran yọ̀gbọ̀ ojú ẹ owó elépo tó bẹ nínú etí ẹ yòówù etí ẹ ó yá wàá ti máa gbọ́ wàá ti máa gbọ́ ọmọ wàá ti máa gbọ́ o ká sọ pé ó gbọ́ o orúkọ tèmi wẹ́wẹ́ o gbọ́ púpọ̀ létí wàá ti máa gbọ́ ká sọ pé ó gbọ́ o orúkọ àtàwẹ́wẹ́ o gbọ́ púpọ̀ létí. Àlẹ́ tó bá lọ́nà òun lẹ́yìn ohun gbogbo lónìí. Ọlọ́run mímọ́. Ilẹ̀ yóò lọ́wọ́ bá ṣe ìdágọ́ bàbá. Èmi ò róhùn báyọ̀ tí ò máa sọ pé torí pé ìyá tó bí mi lọ́mọ àti bàbá tó bí mi lọ́mọ. Wọ́n mọ̀ pé bó ṣe máa rí rèé. Tó bá jẹ́ pọ́n tí mọ̀ ní bàbá rẹ̀ gan. Ètò fújì wẹ́wẹ́. Àwọn náà wàá ti máa ṣe pàtí sílẹ̀. Wàá ti máa ṣàjọ ẹ̀ sílẹ̀. Wàá ti máa jẹ́ wọ́n ti máa yọ̀. Ọmọ akílẹ̀ bàbá olóyè. Èmi ò mọ̀. Bóyá jọ súná mi. Àgbòtàn máa fún mi káfí jẹ súná bóyá gba àwọn ẹni bàbá olóyè mi ò mọ àìsí. Abisi àtọ́tò lọ́jọ́ tán bí mi ọmọ bóyá fún aláfẹ́ èmi ò lè sọ àmọ́ kíní kan tí mo mọ̀ gbangba tó dá mi lójú ni pé ọ̀rọ̀ tèmi bàlọ́ sátírà mọ́nì ló fún mi.
gbogbogbò tí mo lò yí ajá wẹ́wẹ́ ìgbà tí mo lò yí ìbárí sí alẹ́ ló fi mú mi bàbá sọ́tà mo sọ torí pé mi ò bínú ẹrú mi ò bínú ọmọ mi ò ní gẹ́ni tó ga kọ́yọ̀ kàbàmọ́ lẹ́sẹ̀ àbí kìrẹ́ ní tó fẹ́ ga kí lọ́gbẹ́ gidi náà wọn kò sí yẹn lọ́rọ̀ mi àìdíyó torí náà lọ́rọ̀ mi ṣe yàtọ̀ ní tèmi ṣe yàtọ̀ àtàwẹ́wẹ́ Akílẹ̀ Suleiman gbogbo tí mo bá ń ṣe ẹ máa wo ẹ̀rí pé yàtọ̀ àdìyó mi Suleiman mi Ìbátúndé ẹrú Ọlọ́run lèmi Ọlọ́run lèmi jẹ́ àìsí torí pé mi ò garantu tí mo ní lọ kò ṣe pé mo ní 10,000 mo wá lọ ń jayé 1 million àbí ẹlòmíì a ní 20,000 a lọ máa jayé 10 million ẹrù ẹlẹ́rù tó gbà tó lò tó bá já ibi tó já sí wàá mú wọn débẹ̀. ọmọ bẹ́ẹ̀ni kọ́ bá wọn gúúsì bẹ́ẹ̀ni kọ́ bá wọn Versace tó o bá wọn Louis Vuitton tó o bá wọn lo Hublot tí o bá tẹ̀sí kó tèmi màá bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá jọ gbogbo tí lágbájá wọ̀ yìí èmi náà mo fẹ́ rú ẹ̀ mo fẹ́ wọ̀ mo fẹ́ bí ìsára mo ń bọ́ ọlọ́wọ́n bá ẹ wá wo bọ́lọ́wọ́n bá ṣe lọ́wọ́ yìí ó dàbí ọ̀rọ̀ kàdíní kan báyìí tí mo máa ń kì tí mo máa ń ní agẹmọ́ tí ò lẹ́rù nínú ìgbà kan àmọ́ lọ́wọ́ yìí àti ilé àtòkò àti inú mọ́tò orí ìrìn ẹrù yapa náà ni àìsí ń gbọ́ sọ lẹ́rù ìwà tó yìí ìwà ní lẹ́rù ìṣe ní lẹ́rù irú mi ò ní lẹ́rù sọ mú mi sí ẹni sọ́pọ̀ ọ̀rọ̀ wọ̀ mi ni sọ́pọ̀ ọ̀rọ̀ wọ̀ mi ni ìlà kọjú ẹrù ni èyí tó mú kàtàngúwá náà ń kọ́ ẹrù ni. Ọlọ́run ọba ní kòró gan ẹrù ni. ẹ má èèyàn bá lókun bẹ́ẹ̀ nù o tó bá jẹ́jẹ́ dídí táìnì ní mo lò tèmi tẹ́mi lọ́rùn bàbá àyọkà èmi mo nìyẹn ṣe mi ò ní bínú oníkùbáyì ẹ má àwọn àgbà kan bẹ́ẹ̀. Akílẹ̀ tí mi olówó Gucci Babátúndé Amọ̀sìn mo ń lo Gucci Babarísí òrè lóyìí òrí Gucci olóyìí wàláyì ó pọ̀ fún orí tí bá dàbò ẹ lórí ó di náà sí àgọ́ tó jí. mo ti kọ́ nínú àtúntò ìmọ̀ ẹ̀nà Babarísí mo kọ́ nínú webs mo tutù kọ́ nínú celebration báwo mo ti kọ́ nínú webs mo ní gbogbo olówó tí àwọn èèyàn máa ló ní. Ohun tó fojú rí kan tọ̀dọ̀ ènìyàn pọ́nlé yàtọ̀ sí pé èèyàn gbọ̀nà èbúrú. Ẹni gbọ̀nà èbúrú kó tó kọ̀rọ̀ jọ ìṣòro. Abẹ́lẹ̀ ta sí ẹni tí yóò ṣe jura ẹ lọ bíi tiwa báyìí. Mi ò ṣe jura mi lọ. Kótó rẹ̀ ní bàlá orí ọlọ́lá ti pè é. Pèrè oníṣẹ́ iṣẹ́ ẹ̀gbìn àti wọ̀ sí o. Endurance. Mọye ìgbà tí dẹ́tì ti jẹ́
àìmọye èkó àìsí ní 1996 nínú stadium hotel ìgò tán gbó lórí ó lé ní 14 crates orí náà rè kò fọ́ ó lugi ó lọ́pẹ̀ wọ́n gbó lórí ẹ̀ adìẹ́dọ̀gídé. ó dire ó gbáre. endurance àtàdúrà ẹ̀ màmá ni àmú ẹ kúrò nínú ẹ̀gbin àti wọ̀sí o àkìtàn tí o bá gbẹ̀gbìn ò lè kún o ọ̀rẹ́ mi máa sọ pé ìwọ ò gbà wọ̀sí o ẹni máa gòkè nílé ayé arọ́rọ̀ tèmi ni mo ń sọ yìí tó bá dìgbà tiẹ̀ kí ló fẹ́ sọ mo ní àdáwọ̀ tí àwọn èèyàn kì í ṣe pẹ́ o. àdáwọ̀ tí àwọn èèyàn kì í ṣe pé ọjọ́ tó bẹ̀rẹ̀ orin kíkọ ló lálùyọ ohun ojúrí lẹ́gọ́sì mò sí àjínà àbí tí Ìkòròdú oríwò ní kádẹ tó wí ṣéjì sùúrù lérè ní stadium tẹ ní ká sọ kékeré kan síbẹ̀síbẹ̀ ìmọ̀ lálùyọ àní kékeré kan Sulemana ìmọ̀ lálùyọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n gbọ́ káàkiri àgbáyé àìmọye olórin sọ́wọ́n lọ́ba lọ́wọ́ ọdẹ kú àwọn wà láyé wọn sẹ́mi nítorí pé ọ̀nà láti àwọn òyìn kò dẹrùn rẹ̀. àkìtàn tí o bá gbẹ̀gbìn kò lè kún. ọ̀rẹ́ mi máa sọ pé ìwọ ò gbà wọ̀sí o wàláì ẹni máa gòkè nílé ayé arọ́rọ̀ sọ. àìsí ìyẹn nínú wọ́bẹ̀s mo tún wá tún kọ́nu celebration mo ní ìgbà kan bẹ́ẹ̀ ta ò tiẹ̀ kí n fẹ́ rántí. ọmọ àwọn àgbà kan bẹ́ẹ̀ ta ò tiẹ̀ kí n fẹ́ rántí lójú ogun lé ta ò jẹ́ ènìyàn nínú ayé àti jẹ́ ogun àti rásọ̀wọ̀ ìṣòro ní ṣùgbọ́n ò dákẹ́ àtúwá gbígbà àti ogun àtògo wọn wọ ya ìjà nítorí pé ògo fẹ́ bú yọ ogun ni ò jẹ́ kó rí bí yọ ẹni orí bá yọ ló ń ṣàjọyọ̀ bàbá dúpẹ́ ìlórí mi yọ sẹ́mà ìlórí mi yọ àlùmá Sulemana àtàwẹ́wẹ́ ògo ti wá borí ogun àlọ́gò ti wá borí ogun wọn ẹ wo àjàgùn ṣẹ́gun má fi tìbọn ṣe òun ló bá wá ṣẹ́gun wọn. ìgbàlà ní ẹnìkan ò láyé gó. ìgbàlà ní ẹnìkan ò láyé gó. díje sínú ìgbà tí mo lò yìí sùlẹ̀ lọ. kálá. orí mi ló mọ gbà sílẹ̀ àtàwẹ́wẹ́. àìmọ̀ yorùn ló rà. tí ó kàtàrí tó tù ọ́. gbogbo ìgbà tó dé èmi bàbá mú ní ní. kò sí ìgbà tó dé èmi bàbá mú ní láyé mi. tẹ́ bá fọkàn sí kó tó máa wálẹ̀ bàbá tẹ́ bá fọkàn sí kó tó máa wálẹ̀. ó yá gbogbo ẹ̀ wá rí sìn òun ni pé alẹ́ mi bàbá olóyè àtàwẹ́wẹ́ bàbá olóyè ìbárísí ó gòkè àgbà ó dúró sókè ó takú síbẹ̀ no cleansing má lẹ́mọ̀ mi ò lẹ́mọ̀ ẹ dúró sórí àwọn ẹ lórí àwọn mi òun lèmi wà mi ò wo tìyẹ má wo tèmi ó yá ń gbọ́ àlàyé tiwa kò ṣubú rí débi tó máa dàyà délẹ̀. ìdùnnú wúdí kò gbé sórí débi tó máa dàánù kò pọ̀ sẹ́yìn débi tó máa sẹ́yìn délẹ̀. bàbá olóyè lákọ̀ọ́lákọ̀ ló dá wọn. ìdùnnú ọ̀gá mi lọ́nà má ṣe lè ní ẹ̀kọ́ lè kó àjẹpẹ́ ni. dúró dídẹ fọkàn balẹ̀ sí ẹ̀ lágbo sílẹ̀ lẹ̀. àkọ́bí lànà rí ìyàwó ṣe. ṣúọ́mẹ̀sì lákọ̀ọ́lákọ̀ làwá wà ó. bàbá olóyè kọ́nà má jò fòró ni. ọ̀nà dàkọ́ kọ́kọ́ lọ́ má jò dààmú o. èmi mọ jáwọ́ yà lákọ̀ọ́lákọ̀ làwọn wà ó.
Ọ̀yá Babaja ẹ wí bẹ́ẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ àbí total value ọ̀jì silent ó wí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ wọ́n lálàyé máa wá àkìlẹ̀ dẹ̀ wá àkìlẹ̀ sílẹ̀ ìmọ̀nà mi bàbá olóyè Ọ̀yá Jagaba ó wí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ aláṣẹ rí entertainment olùgbàyè bàbá Rihanna ọkọ̀ Yétúndé ó wí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ó lálàyé máa wá ó bàbá Túndé ó yẹ kí n ti wá láti bí ọdún mẹ́ta sẹ́yìn ọ̀nà ló pọ̀ àmọ́dún yìí ẹni bá fẹ́ nílẹ̀ máa fẹ́ àlùbáríkà ẹni bá pẹ́ nílẹ̀ máa pọ́nlé àwọn ibi wọ́n ń kú fún mi àdéhìká èmi náà ó yá tó bá pọ́n mi lé máa pọ́n ẹ lé tó bá gbé mi rù máa gbé ẹ rù tó bá kú fún mi máa kú fún ẹ tó bá gbé mi pọ̀ máa gbé ẹ pọ̀ tó bá kó mi jẹ máa kó ẹ jẹ ó yá tó bá lá mi máa lá ẹ àmọ́ tó bá ṣe bí olóṣì ìyẹn ni pé o débẹ̀ o lọ pẹ́ ń bẹ̀ ọmọ o lè débẹ̀ àmọ́ má ṣe kíni máa pẹ́ ó yá ń gbọ́ ọmọ alẹ́ mi bàbá olóyè ìbá rí sí bàbá olóyè ìbá Túndé ẹbá dàbí irọ́ ẹbá ọmọ jájì ẹbá kí wọ́n dé ọmọ Thomas ẹbá olùgbàyè bàbá Rihanna ọkọ̀ Yétúndé wọ́n mọ̀ pé mo gbọ́ àtàwẹ́wẹ́ kò fẹsẹ̀ kọ́ débi tó máa jàyà délẹ̀. ẹjọ́ apá bí la wà lónìí Babaja apá bí la wà lónìí December 27 tó bá tún di ìlọ́la apá òun Use Jumbo ìyẹn ní Planet JS Night Club along àbúrò bestman Use aláyé inú wa bestman Use ó kù pálẹ̀ mọ́tọ́lá December 28 tàbá tí kò ní kò dúró ó sáàtì rí December 28 ìyẹn lọ́lá lọ́dọ̀ Use Jumbo ọmọba bàbá olóyè náà ń jẹ káàkiri àtàwẹ́wẹ́ náà ń jẹ káàkiri olùgbàyè tó bá di ìlọ́la èrè ọlẹ́lẹ̀ lẹ́yìn akílẹ̀ Sulemana ní ìgbà Túndé number 71 old Abẹ́òkúta oko ọba sẹ̀sẹ̀kọ̀ bus stop ìyẹn nílùú Agége bàbá olóyè ò lọ ó yá gbàbí Lágége ẹ má máa sùn Lágége ẹ má máa sùn Use. Ice number 71 old Abẹ́òkúta road oko ọba gẹ́gẹ́ tó bus stop gẹ́gẹ́ tó gẹ́gẹ́ ó ṣe gẹ́gẹ́ abọ́rí Planet end of the year fiesta 61 bàbá olóyè Sulemana sọ Use àbúrò bestman ní Jumbo banki ọmọba àbúrò ìbákànlá ìyẹn bàbá àgbà bestman bá ń tọ́jú Sanwó-Olú Sanwó-Èkó aláàánú ní ọ̀gá wa ọ̀yá ogbó wọ́n dé wọ́n. Use ó wá ní ẹlẹ́ sọ́dáǹsì o ìpàdé ní ìlọ́la Planet
end of the year fiesta number 71 old Abẹ́òkúta road Okwaba gẹ́gẹ́ tó bá sọ ìyẹn nílò àjọjẹ bàbá olóyè bàbá ẹ̀yọ̀ká ó yá àwọn tagége àwọn náà lòun yìí ó gbọ́ lágége 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 lágé o lágége ẹ̀ má má sùn lágége ẹ̀ má má sùn o wọ́n mú wọn lóko wọ́n fà wọn lọ́yọ̀ ó yá kálá àlùbáríkà ń gbọ́ òwíwíwí sẹ́fẹ́lẹ́ ó gbọ́ ni. ó yá mo sọ̀rọ̀ sẹ́fẹ́lẹ́ ó gbọ́ ni mo wíwíwí sẹ́fẹ́lẹ́ ó gbọ́ ni wípé kò wá pa ọwọ́ agbára. ó yá abọ́gbọ́ oyún mi 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 jẹ́ ká lọ sùn àti oyún mi jẹ́ ká lọ sùn ìyàwó ó ti lóyún agbára wòó ta ló lóyún egbére gbogbo ìsàlẹ̀gòdò lè báyìí yálò àwọn bàbá olóòsùn lè máa tó gan láyé alálùmọ́lẹ̀ mú mọ́ yín o ńlẹ́ yálò lè báyìí amúdá Yusufu máa rọra amúdá ọmọ síbí báyìí sátúndì ní àdó ikẹ́ làwálì kọ́ ìbò olówó bàbá túndé. ó ṣe bí ẹgbẹ́ mi yá ìlò yóò ṣe o recognition ikú sáré mọ́. lébọ́ mi yálò mọ́ gbà bàbá rọ̀ bọ̀ sàkà rọ̀ bọ̀ èèyàn kì í mú. èèyàn kì í mú eléníyàn ẹjẹ bàbá olóyè MC Gaji ẹ máa kó àdúró tì ní àìdí o wọ́n bọ̀ sáyẹ lò ní bọ́ìjọ jẹ́ ń ṣe recognition wẹ́wẹ́ ìwọ ló ní bàbá olóyè spirit bá ń tọ́jú kì í mú eléníyàn tọ́jú sàkárà bò àwọn bàbá olóyè ẹ̀ ṣeun ọmọ ẹjẹ bàbá olóyè ni wọ́n ń ṣe arabọ torí ọ̀nà mọ̀ gbà wá èèyàn pilẹ̀ bá yẹ lò gbogbo sálẹ́gòdò àwọn tìlú Agége wàá tájú sílẹ̀ mọ́nà mi báyọ̀ kan kú kálẹ̀ sàbíkà ọ̀gá bíkà títí ní ìwọ́n máa yẹ ìdúpẹ́ ẹ̀sìn àná ẹ̀sìn òní ẹ̀sìn ojoojúmọ́ ẹ̀tẹ́jú kúrẹ́mọ́ ikú àwàdíyé ní ìṣúná yóò ṣeun ikú bájú jagaba sáìdì dandan jagaba ọgá ẹsẹ ìbẹjù lọmọ ẹlẹbà orí ló ti bà wọn ẹsẹ ló ń fẹt ẹjẹ bàbá olóòní gbogbo wọn ó yá ní bárabá gbogbo ojú kan kàlí ìdí o ìyẹn bàbá ẹ lọ o. Holy Spirit kẹ máa jó ni pẹ̀wọ́ ẹlẹ́rọ jájọ ké ká ìlú pọ́lá tó wá kẹ̀yìn tí ló kilẹ̀ síbẹ̀ lọ́wọ́ fún ànábì àkọ́kọ́ wo lẹ́nu orin bàbá olóyè ò ń bàrẹ̀ kò sí bẹ̀rù fọlọ́kùn ní tí òwe èdò kò ṣọ́ra olúwayé. ẹ̀yà odò láyé ni Àjàṣogbo ó gbéra Àjàṣogbo ó gbéra. ẹ̀yà olùgbàyé ọba bari yánná kó kalẹ̀ olórí Yétúndé aláṣẹ ria entertainment and services babari yánná ìyẹn lamẹ́ríkà olùgbàyé náà ni Wàsíù olùgbàyé náà ni òṣèṣe iná onítọ́wọ́ gbogbo bó ṣe ń ṣe látọ̀rí bàbá wa pẹ̀lú ti Àyìnlá lórí èmi àtàwẹ́wẹ́ lórí màláìka
lórí bàṣọ àbọ̀gbọ̀n lórí Sáyídì Òṣùpá lórí dápẹ́ iná tíkà lórí àlùkò bóyá ríà ń gbọ́ ọlọ́run ní kí ó gbà òun ní sàtìyà. olórí Yétúndé kamari anadogbo kalọ máa jó gbẹ̀yìn lọ́la àbúrò kan ní ìdí o bàbá ẹ̀ lẹ́ bá jẹ́jọ́ aláìlẹ́ Jésù àwọn ti kápítà rẹ̀ kápítà jí ọmọ ìkẹ́jẹ́ náà láti ìfọ̀ àtẹ̀wẹ́wẹ́ bàbólé yóò ti lọ ẹkùn mú ti òjò ń gbẹ́ mi bá jẹ́jọ́ díje sílẹ̀ gbájú sẹ́gun tẹ́mà alájí ẹkùn mú ti ò bàbá tó jẹbi gbàgbàjà ìsámà dáadáa gbájú wọn dé alómà aláṣẹ alómà sílẹ̀ ẹjẹ́ bàbá olóyè mú mọ́ yín ó yẹ gbogbo wọn ẹ̀yin láwọn aláàjì o bàbá olóyè. 1 kilo 1 kilo gbájú 6 kánà dáadáa 6 kánà ọmọ fẹ́lẹ́ ọmọ bàbá tó. ọmọ kọ́láwẹ̀ lèmi wá sí wo orúkọ ààrẹ olùgbọ́ ẹ̀ abíyàsí aláṣẹ́ríà entertainment services and logistics ọmọ yàrá ni o ọmọ òjò pàṣẹ gírámà tìmà ó yá ọmọ kú bàbá èyí mú mọ́ ẹ ọyọ nílé bàlá ni o bá dájú bá dájú aṣíwájú ẹbúlé ẹgbà dandan bá dájú. dájú sínúdù kọ́mpútà dandan sínúdù àwọn bàbá olóyè tipẹ́tipẹ́ ìyá màdúgbò mi nínú di òro nínú òdi olówó àbúrò àmáàníyàn àbíjára sáàgì o sínúdù ó gbọ́ ẹ̀jẹ̀ bàbá olóyè bàbá yẹn kan bóyá ń gbọ́ sínúdù ń gbọ́ èmi làwọn kà ní ìdí o ìyẹn bàbá ẹ̀ lọ o. recognition orí Sunday gbowó àdóyíká kú kálẹ̀ o àlùbáríkà kú kálẹ̀ o àlùbáríkà bá dájú àmọ́sídí bá dájú àìbí eyọ̀tọ̀ di silent bàbá jẹ gbogbo kàtàngúwá ẹ̀jẹ̀ bàbá ilé ẹ̀ ṣeun ó yá ní mo ń bẹ̀ ń gbá ọ̀láyìn ló wà. Wọ́n kìlọ̀ kó máa jábọ́ lọ. Dálábà ọ̀láyìn ló wà o. Ọ̀láyìn ló wà o. O lè máa jábọ́. O lè máa tútù kùtù. Yé kò káyé. Ó yá ayé òrírò. Ríà kò káyé. Ó yá ayé òrírò. Sọ pé kó máa jábọ́ lọ. Bàbá ọ̀láyìn ló wà o. Àmọ́ tójú bá kojú. Bàbá fojú kọra wa. Bó bá fojú kanáyé. Ọlọ́run wà fún. Ọlọ́run wà tutù. Ẹ̀sẹ̀ ò ká jábọ́. Torí tó bá bà lórí. Ẹsẹ̀ ló àfẹ́ tì o. Ọ̀láyìn ló wà o. Tọ́jú ọ̀láyìn ló wà o. O lè máa jábọ́ lọ. O lè máa tútù kùtù. Àlùbáríkà ọ̀láyìn ló wà o. Ó yá ọ̀gá Peter. Ó yá ikú mi rèé mọ́. Wàláyì. Ó yá ríà. Owó ọkọ̀ Yétúndé.
alábàbà ríyànà ó yá tábà ríra wa tábà ríra wa. àdí ọlọ́mì ìwádìí ẹ̀ máa gbọ́ bí mo ṣe ń wí èèyàn aláṣẹ rí entertainment ọmọ kọ́lá wọlé abdulwasiu yóò káàárẹ̀ wàsíù máa gbóyà o tìyàbọ́lá olùkó ewu ládìgbòlù oró ọmọ àtìmọ̀ òkúta méjì bàbá ìkúrẹ́. Ọjí silent. Ọjí silent. Gbogbo Total Value Integrated Service Limited. Ìyálà ìkẹta bàbóló. Third anniversary December 27. Ilé epo market. Ọmọ ilé epo náà lára ìyá àtàwẹ́wẹ́ ìyẹn lábúlé ẹ̀gbá o. Lábẹ́ Dr. Chris. Oye Kasi, Oye Kaji Simon. Àìsí olùgbàyè eléyìí kọ́ ló owó wa eléyìí ni pé welcome ó sẹ̀dé mo rí ẹ orí mi káàbọ̀ sórí ètò yìí àlàyé ẹkú ilé ẹ olùgbàyè káàbọ̀. Bàbá jẹ máa wọlé máa rọra. Ẹ bá tájú ọmọ ògùn bẹ́yọ̀ silent. Bàbá jà. Ọmọ Akínbà wálé sọ̀rọ̀ bá o ṣeun. Bàbá jà. Ẹ bá tájú Dr. Chris Oye Kasi Simon CEO Total Value Integrated Service ọ̀gá pátápátá. Ọ̀gá bẹ́ẹ̀ níbẹ̀ #1 tí mo bá ń kí Chris màmá rántí bàbá àkókò ajégúnjẹrọ àwàdí omi ìṣúlẹ̀ ní tọ́ọ̀bà tájù ọmọ ogun báyọ̀ bá ń tọ́jú bàbá jà bàbá dáadáa ó ń tọ́jú àwọn ọmọ tó dáa tájù ó dìde yìí o ọkọ̀ olùsọ̀lá ní bàbá náà ríra. Baba Nasiratu, Baba Nasiru, Baba Samuel, Baba Masidatu. Kajadi omi ìṣúlẹ̀ yóò máa ṣe. Iye ẹ̀mí ọ̀gá #1. Ẹ bá tọ́jú sájò mu, ẹ̀mí ọ̀gá. Babaja Baba Akínbà wálé Sàràfà Àdínì Ọkọlúwa Akẹ́mi ìwọ nílé ìwọ lọ́dún àbá àmọ́mọ́ yìí Babaja lókè oṣù Babaja Ọkọlúwa Akẹ́mi oṣù Olúbí máa wọlé o Olóbì gbogbo Ìlọrin Olóbì gbogbo Ìlọrin. Òsì ọjọ́ èèyàn Total Value èèyàn Babaja gbogbo Kàtàngúwá káìbì ẹ̀tẹ́jú Babaja gbogbo olóòpó àmọ́wá ọ̀gá bẹ́ẹ̀ níbẹ̀ mo sọ Akínbà wálé ilé Sàràfà Àdínì yóò ṣeun Sàràfà bóyá gbogbo bó bá dàbí gbóòórù yín lójú ẹ̀yà jẹ́ kó máa yé orí òṣè fi wọ́n rí àpàdé aláwọ̀ lèmi ìṣúlẹ̀ rẹ̀ àtàwẹ́wẹ́. Ẹ̀dá tí o bá ti gbà ẹni kọ́ lọ́wọ́ lọ́yà tó bó lẹ́nu bí abẹ́ ò tó lè mọ̀ lóhùn lẹ́jọ́. Bí ọ̀dà station ṣe dáadáa. Ẹ̀ẹ́dọ́ tí kàmí náà mọ̀ ṣe dáadáa silent tiwa ni. Ọjí silent tó ṣe. Ọjí silent tí ó ọkọ̀ Olúṣọlá owó bàbá Násírà bàbá Násírù wo bàbá Sàmáàlú wo bàbá Mọ̀sí ìjà. Tájú Babaja
ìwọ lódù ẹbá tó dùn kábíyèsí olúwo ọba kọbíra sídì pẹ̀lú wọn kábíyèsí ẹ bàbá dáadáa òsì olóbì ńìlọrin olóbì èèyàn tántálà òkàrẹ gbogbo máa táyé tántálà ìyálà òdodo rásìdì mọ́mọ́ yìí bàbá jẹ ẹjọ́ jọ̀jú sáínẹ̀ eléyìí àwọn sọ́run bàbá olóyè ìbúrò bàbá jà lókè ní àdìo àlùbáríkà bó bá dàbí pé oru yín lójú orí òṣè fi wọ́n rí ẹ̀dá tí o bá ti gbà ẹni kọ́ lọ wá yàyà tó mú lẹ́nu bí abẹ́ ò tó lè pọ̀ lọ́hùn lẹ́jọ́. ó yá bàbá jà bàjú sáínẹ̀ a ò bá wọn jà wọ́n ti bínú. ó yá sàràbà bàbá wo àlùbáríkà a ò bá wọn jà wọ́n sọ́tẹ̀ o. àlùbáríkà yóò ṣe mo dúpẹ́. bàtàjù sáúdí arab money bóyá olóbì gbogbo olórí àgbàjá okùn náwó èèyàn tátàlà òkàrẹ bàtàjù àlùbáríkà dáadáa àlùbáríkà èèyàn sọ́ńtàlà wà ní ìdákẹ́rẹ́lẹ̀ àlùbáríkà gbogbo akẹ́rẹ́lẹ̀ èèyàn jí sáínẹ̀ ọgbọ́n olùsọ́nà èèyàn bàbá jà yín búrò ó gbọ́ àlùbáríkà mọ́mọ́ yín gbogbo tó tábàlù ibẹ̀ náà láwà ìyá ìdí o olóbì ó sọ wájì ọjì sáínẹ̀ ilé olóbì àwọ̀ olóbì àwọn bàbá olóòsùn lè máa dọ́kọrin àlùbáríkà èèyàn ro tí ẹ rìn lọ́mọ ìwọlé yàrá ro tí ẹ rìn báńkì tí ẹ rìn àwàdí omi ìsúlẹ̀ ní gbogbo àlùbáríkà. Kàtọ́jú ọ̀gá Oscar ọ̀gá àlùbáríkà oníbàwọ̀ kálàyé oníbàwọ̀ kí Oscar ọ̀gá òṣèwọ́dúgbò olóbì ní Ìlọrin àgbàjá o. Yẹtúndé kú kálẹ̀ o bàbá rìyá náà. Ìyá olóbì gbogbo Ìlọrin bàbá ọjà Sàràfàdí lókè Sàràfàdí ni yóò ṣeun olóbì gbogbo Ìlọrin gbogbo Ìlọrin. Àgbọ̀gbọ̀ olóbì gbogbo Ìlọrin olóbì gbogbo Ìlọrin. Balẹ̀ sẹ́mọ́fì ìjọba kàdángúwá òsè olóbì èèyàn táyé tátálá èèyàn àlùbáríkà èèyàn ibi bàbá ọjà ọmọ ẹ̀jẹ̀ bàbá olóòwò ìwé àná mi. Olóbì gbogbo Ìlọrin. Àwọn lè rí agánga èèyàn Sábẹ́là gbogbo Malaysia òsè olóbì èèyàn táyé kántálá àwọn bàbá olóòwò ìwé àná mi. Olóbì gbogbo Ìlọrin. Ẹ bá tọ́jú Igwe gbogbo Ṣakí #1 Igwe gbogbo Ṣakí ọmọ ẹ̀jẹ̀ bàbá olóòwò ìwé àná mi. Igwe Ṣakí ní èlé ògbó rọ́kì àgbẹ̀dẹ̀ ọ̀rọ̀ ọmọ àgbà olóbì
ojú ẹni tí yóò ṣeun igwe ó ṣe sàárẹ̀ ìjọba gbogbo àjà o gbogbo àjà wẹ́sẹ̀. ó lọ sàárẹ̀ yóò máa ṣe àárọ̀ àwàdí omi ìṣúná yóò ṣeun. Balẹ̀ Sàmáfì igwe Sàmáfì Sàmáfì Adébísí Abẹ́fẹ́ Adéèmí yàtọ̀ bọ̀ Adébísí Abẹ́fẹ́ Adéèmí ó ṣeun ó parí ọ̀rọ̀ gbogbo àjà o Adébísí Sàmáfì ó ṣeun Máfì ọba Kàtàngúwá ọkọ̀ yankú àlíyà ọkọ̀ ọmọ mi tó wà lóore Máfì tó wà gbogbo ọmọ mẹ́ta tó wà lóore Máfì yanko ọkọ kò dáná ta ló dáná fún mọ́mí ọ̀tọ̀ ètò òsì ọba ọjẹ́ lágbólé olórin Máfì ọba Kàtàngúwá ọkọ yankó àlì àyèmọ̀yé ọkọ yankó àlì àbànkì ìlọsàmọ́bì ó ṣeun. ọba Kàtàngúwá ojú sàṣẹjẹ gbogbo pleasant ó ṣe igwe gbogbo Ṣakí sàṣẹjẹ pleasant. Àgárí olórí oko pleasant ọkà bẹ́ẹ̀ níbẹ̀ mọ́mọ́ yín olùsàmọ́bì yóò ṣeun. Máfì bá ń tọ́jú ọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ ẹ̀yìn tajà ó ẹ̀ṣẹ̀ mọ́mọ́ yín ọ̀rọ̀ àwọn èèyàn rẹ̀ sílẹ̀ mọ́nà mọ́mọ́ yín o wọ́n máa ma kárí ọ̀rọ̀ ọ̀rọ̀ ògbọ́n ìyẹn láwá kí ilẹ̀ sílẹ̀ mọ́nà mi ìdùnnú ló máa ń pèdè bàbá olóore ni. ẹ jẹ́ ká jọ jó torí ijó ti yá ó yẹ jẹ́ ká jọ jó torí ijó ti yá sóbò ó yẹ jẹ́ ká jọ jó torí ijó ti yá ó yẹ jẹ́ ká jọ jó torí ijó ti yá ó yẹ jẹ́ ká jọ jó. Oya sàṣẹjẹ yẹn náà rè gbogbo pleasure máa ní. Oya Máfì ọkọ yẹn kò wá ní àwọn ọba Kàtàngúwá. Máfì ọkọ yẹn kò wá ní àwọn ọba Kàtàngúwá. Gbàgbọ́jú sàṣẹjẹ bàbá wa yẹsọ̀ gbàdúrà báńkì. Olóde wa oya ẹ̀tọ́jú mọ́ mi yó ọba Kàtàngúwá. Oya àkárí báńkì àkárí olórí oko pleasant bàbá wa gbogbo pleasant oya àkárí yó gbogbo pleasure báńkì ẹ̀tọ́jú sàṣẹjẹ ẹ̀jú àkárí gbẹ̀gbẹ̀ àkárí àtàwẹ́wẹ́ tún ti dé bàbá yín bàbá olóyè ló ṣeré àkárí àtàwẹ́wẹ́ tún ti dé sàṣẹjẹ bàbá olóyè ló ṣeré oya silent èmi náà kìlẹ̀ súlẹ̀ mọ́nà mi ìdùnnú ló máa ń pèdè bàbá olóyè ni. ẹ jẹ́ ká jọ jó torí ijó ti yá ó yẹ jẹ́ ká jọ jó torí ijó ti yá sóbò ó yẹ jẹ́ ká jọ jó ọba Kàtàngúwá ó yẹ jẹ́ ká jọ jó torí ijó ti yá ó yẹ jẹ́ ká jọ jó torí ijó ti yá ó yẹ jẹ́ ká jọ jó torí ijó ti yá ó yẹ jẹ́ ká jọ jó torí ijó ti yá ó yẹ jẹ́ ká jọ jó torí ọba Kàtàngúwá ó yẹ jẹ́ ká jọ jó torí ijó ti yá ó yẹ jẹ́ ká jọ jó torí ijó ti yá ó yẹ jẹ́ ká jọ jó torí ijó ti yá ó yẹ jẹ́ ká jọ jó torí ijó ti yá. Máfì oya ọkọ yẹn kò wá ní àlọ́mọ ọba Kàtàngúwá ọba Kàtàngúwá bá tọ́jú bàbá jà gbogbo Kàtàngúwá ìbúra ìwọ̀n báńkì Máfì ọkọ yẹn kò wá níyàwó yàkó wá níyàwó yàkó wá níyàwó yàkó wá níyàwó ọba Kàtàngúwá ẹjọ́ jáde omi sílẹ̀ ní gbogbo wọn Máfì
ọkọ ya ń kó àlìyá o máfì ọkọ ya ń kó àlìyá o máfì ọkọ ya ń kó àlìyá o. balẹ̀ náà sẹ́ Nasiru Saipon. Oya Saipon ọmọ mọ̀nkì má fi àwọn yé ọkọ̀ ya ń kó àlìyá o má fi ọkọ̀ ya ń kó àlìyá o ọkọ̀ ya ń kó àlìyá o. Saipon Nasẹ gbogbo ògodu gbogbo plẹ́sọ̀ gbogbo ògodu Nasiru ìmọ̀lẹ́ bàbá olóyè ìwé ìwé ànábì. Máfì ọkọ̀ ya ń kó ọ̀yá bàbá tí àdá báwọn tó bá wá jẹ́ yóò ẹlẹ́nu méjì. ẹlẹ́nu kan ẹni kò ṣe yí ẹ̀yin lè ṣe ra yín. Saipon Nasiru nàmbà 2 ìjọba Kàtàngúwá kò sọ́mọ náà Nasiru ẹjọ́ bàbá olóyè yóò ṣeun Siskala máa jó Nasiru sàmà gbogbo gbọ́dọ̀gbọ́ gbọ́dọ̀lá àbòrú máa jó 1 kilo ní ọmọ bá 1 kilo ogbó bá ń tọ́jú sẹ́gun tábà bá ń tọ́jú ànábi sáìdì dandan ó yá máa lọ bẹ́ẹ̀ ìyá ní ṣòkòtò tí ó bá lẹ̀ àdóyíká ṣòkòtò tí ó bá lẹ̀ ṣòkòtò tí ó bá lẹ̀ wọ́n ní kọ́ńgbà létí kọ́ńdà gbangba lójú. ibi tó máa dé ló máa dé. ẹlẹ́nu kan ẹni kò ṣe yí ẹ̀yin lè ṣe ra yín. ọmọ Josiah Babaja ìyẹn ní ṣòkòtò tí ó bá lẹ̀ ríà ṣòkòtò tí ó bá lẹ̀ wọ́n ní kọ́ńgbà létí kọ́ńdà gbangba lójú. ibi tó máa dé ló máa dé. ó yá Sínédù ń gbọ́ ẹni gun lánàá torí kan lè rí. bálọ̀ bá fẹ́ orí ni. Babaja èèyàn kàkàbà torí kan lè gbà. bálọ̀ bá fẹ́ ọ̀gá ni. Saipon ẹni Ọlọ́run fẹ́ lọ lọ́rùn yan àyẹ̀fẹ́ Olódùmarè ókè àyẹ̀fẹ́ Olódùmarè lèmi súnlẹ̀ mọ̀nà àyẹ̀fẹ́ Olódùmarè ìrì àyẹ̀ ń tọ́tọ̀ fẹ̀yà ni ẹ̀ máa wulẹ̀ nínú. alẹ́ máa wulẹ̀ jápa mọ́nú. ó yá ọkọ̀ Yétúndé bàbá Ìyáná ń gbọ́ oníyẹ̀fun la fẹ́fẹ́ lè dún kòkó mọ́ ìṣe bíi ti gàdú ìṣe bíi ti yanjú ìṣe bíi ta pátá tó bá kọlà pátá. àpáta ọmọ èmi kan ọmọ kẹ́ni kan rí mi yóò bínú èmi kan mọ̀ bóyá ní kan rí mi yóò gara. IB international fair aláṣẹ IB lọ àtọ́jú Nasa nàmbà 2 gbogbo Kàtàngúwá nàmbà 2 gbogbo Kàtàngúwá ọmọba wọ́n lè débẹ̀ àmọ́ wọ́n lè pẹ́ ń bẹ̀ Babaja wọ́n lè débẹ̀ àmọ́ wọ́n lè pẹ́ ń bẹ̀ má pẹ́ ń bẹ̀. Saipon tọ́jú Babaja náà dandan àìbílẹ̀ èyí tí tọ́jú mi sẹ́lẹ̀ tó ṣeun máa jọ gángan agége kò ní máa jọ ṣeun látàgége wọ́n ti wọ̀nyí ẹni ológbò bàbá olóòlò agángan o máa tọ́jú IB èèyàn Àdóyíká Samson ní yóò ṣeun Àdóyíká èèyàn lòdì bí àdí omi ìsúlẹ̀ yóò ṣeun máa tọ́jú ọmọ sídí tọ́jú àlùbáríkà dáadáa àwọn eléyìí ọmọ bàbá olóyè bàbá yọkan ọ̀yá IB ẹni ìwé àjọ bá ti wà tó máa ń gbọ́.
lọ́jọ́ sunday ká máa ríra èèyàn mi nínú pàlásò ní kẹjà lágbólé. Bá ṣe mú káàkiri ló mú bọ́ńtà. Ọ̀sára kọ́là. Aṣọ mú lágéjì. káìbì óyá ó ní kó máa lọ bẹ́ẹ̀ ó náwó. one day 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 one day. Akọbi ló mú bọ́ńtà. Àìsí ẹlẹ́bà ilé epo ẹ̀ mọ̀ lára ẹ̀ mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ ẹ̀ mọ̀ pákìlẹ̀ wá Ìjà wáyé. lágbègbè yìí ẹ dúró kò sí pressure óyá óyá gbàbí óyá tábà bí ẹ̀rẹ̀. Jọmọ́ tó bá bí ẹ̀rẹ̀ náà nínú ilé epo. Lọ́dọ̀ sọ́lẹ̀ ní jọmọ́ máa lọ bá wọn wá pé tó bá lọ bá wọn wá. Láti wá ṣe bákan, ikú ayọ̀jú ọ̀tún, àkàlà ayọ̀jú òsì. Yálọ̀ sáṣọ ló máa bá, ṣọwáyà ló máa bá, wádìá ló máa bá, sísá àlà ló máa bá, ìyá ìṣọ́bà ló máa bá, àgàgà ló máa bá, yáyẹ tọ́tọ́. olùwàdìsọ́lá sáyìí o àìbì wàláì óyá wọ́n lè débẹ̀ wọ́n ní pẹ́ ń bẹ̀ ó lè débẹ̀ o àmọ́ máa pẹ́ ń bẹ̀ o tábà bí ẹ̀rẹ̀ tábà bí ẹ̀jẹ̀ tábà bí ẹ̀jọ̀ ẹ̀ má bẹ̀ ẹ̀ bá bẹ̀ ẹ̀ ń pọn lónìí ẹ̀ ń fún lágbára ni tó bá jẹ́ pé ìyá kan bàbá kan òun ló bí ẹ tó bá jẹ́ pé lóòótọ́ inú obìnrin sátidé ẹ jáde bóyá tó bá ń bọ̀ wá o ìwọ bá wọn wá tẹ̀lé wọn bá wọn wá tẹ̀lé wọn bóyá ẹlẹ́bà tó bá wá láàárọ̀ ìyànà bá tó bá wá lọ́sàn-án wá ná wọn gan tó bá wá rọ̀lẹ́ wá sáré tó bá wá lálẹ́ wá pa lórí tẹ́lẹ̀ ni mo ní kó má wá lóru bóyá sì bóyá wá lóru ẹ má bọ̀ lóru ẹ̀yẹ wá lóru ẹ má bọ̀ lóru tẹ́ ẹ bá pé wá ẹni pé lọ ríà ọkọ̀ yẹn tún dé bàbá ríà ná àbórí ẹ̀jẹ̀ bàbá olóyè ọ̀gá peter jẹ́gun mọ̀ jọ́mọ̀. olùwàdìsọ́lá sáyìí o ìyànà lọ́tún ìyànà lọ́sì kò sóńtọ̀ olùwàdìsọ́lá sáyìí àmọ̀dí olówó ọmọ akálà ó jẹun gbogbo bí ọ̀nà lórí orí bẹ́ẹ̀ akínyìnlá sílẹ̀ mọ́nà ọ̀nà ìdí o oyè jíjẹ sínú àgbájú àlàó ń gbọ́ ta. Àlàó ń gbọ́ ta. Bóyá sọ̀rọ̀ gómọ̀ àlàó ń gbọ́ ta. Ṣẹ́gun tábà àlàó ń gbọ́ ta. Ẹ̀kọ́ àlàó ń gbọ́ ta. Àlàó akálà àlàó ń gbọ́ ta. Óyá túngbẹ́ lóyìn. Àtàwẹ́wẹ́ tún ti dé. Bàbá yín. Bàbá olóyè ló ṣeré. Óyá ilé epo àwa ìnogógì ajá sí. Bíọ́lá station ojú òní tiẹ̀ Bíọ́lá ogún àgọ́ tì mí máa wọlé bọ́ọ̀ Sunday gbogbo Kétu adóòdù ọ̀tà bóyá Bíọ́lá station gbogbo aboru kò sọ́mọ náà èèyàn jàgbá wọ́n ti wà jí pẹ́ àwọn ọmọ bàbá olóyè laboru ọ̀pùrọ̀ mọ̀ ń bọ̀ nílé epo mo kí Bíọ́lá station yóò so. Bóyá Abíọ́lá ọmọ olè débẹ̀ àmọ́ máa pẹ́ ń bẹ̀. Abíọ́lá àwọn ti kọ́ sówó apá ọmọ ọmọ wọn Adésínà Aboru Olúodò Adéọlá Akíọlá gbogbo Aboru wá
ìfẹsọ̀wọ́pọ̀ jàgàbá wọ́n lè débẹ̀ irọ́ wọ́n lè débẹ̀ àwọn wọ́n lè pẹ́ ń bẹ̀ tọ́ba pẹ́ ń bẹ̀ wà láyé ìkọ́ aṣọ wọn oṣù Abíọ́lá station lókè lókè ní àdìo yálà àwọn ìnogó obìnrin àjọ sí yálà àwọn ìnogó obìnrin àjọ sí gàgàbá àwọn tó sọ pé onígbà lọ́jọ́ sí wọ́n gbà lójú wọn kù lẹ́yìn wọn gbẹrẹ owó aláhùn lójú wọn ìyá bàbá Túndé station àwọn tó ti gbà nínú yín sẹ́ríbá láwọn bá ṣe gbà fún wọn ẹ̀yin tẹ́ wọ́n kù lẹ́yìn tẹ́ ń ṣagídí tẹ́ ń sọ pé onígbà láéláé bàtà wọn bá ṣe bí níbẹ̀ lọ́ọ́ máa dàgbà sí táyé yín á fi bá o ẹ ò lè bá torí mi ò bá wọn sí ibi ààbò sí station ìwọ lè yọ sáka ìṣó àpótí owó. Abíọ́lá station ọmọ ni tọ́jú Jàgàbá ṣáìdì dandan Jàgàbá èyí Abíọ́lá station ọ̀gá tẹ̀jẹ̀ pẹ́ńsù àwọn ọmọ yìí sì jábà àmọ́ wọn Jábá nation àwọn ọmọ Jagungbadé Ṣógó nation oyè tó kára àwọn. Oyè tó kára àwọn Bíọ́lá ó ti wá kára ẹgbẹ́ ìgbàdára ẹgbẹ́ tó ní sùúrù dáadáa ọ̀rọ̀ Adékúnlé bàbá mi sọ̀bọ̀ mi Àjàgùngbadé. Ìyá Ṣógó ìyá Dàgbà Bíọ́lá station gbogbo àbòrú ìfẹsọ̀wọ́pọ̀ èyí Bakanaki Ibro Bakanaki Ibro Abíọ́lá station lókè lókè ní àdìo èyí Jàgàbá ọ̀tá fẹ́ máa wá díẹ̀ o ìrọ̀lá Ṣáìdì wọ́n fẹ́ máa wá díẹ̀ o ọmọ wọ́ríà Adéọlá wọ́ríà yọ̀gá ó yá bówó gbogbo wọ́n fẹ́ mọ bómi sẹ́wọ́nù àgbọ̀n o. ìrọ̀lá station wọn mọ̀ pálá Ọlọ́run lèmi Àdìó ń jẹ àánú Ọlọ́run sọ lèmi Àdìó rí àtàwọn èmi súlẹ̀ o Akílẹ̀ súlẹ̀ mọ̀nà o ẹ̀yin olólùfẹ́ àwa o ẹ̀yin tẹ̀kẹ́ wa súlẹ̀ mọ̀nà o àtàtò sọ èmi kákú. Ọmọ gbogbo ọ̀tá tó sọ èmi kákú. Ọlọ́run bá ti jù wọ́n lọ ẹjẹ́ ṣàgbéjẹ mọ́wọ́. Ó yá oníwẹ́wẹ́ àná mi ẹ̀sà mi kò ní ìdúlé o. Bàbá bẹ̀rẹ̀ kọrin ní ọ̀sán alábàbà òkè láwà. Alàwé àwọn ọmọ ìsìn káàmà. Ẹ̀sà mi kò ní ìdúlé o. Alájí àṣìṣe. Ẹ̀sà mi kò ní ìdúlé o. Abíọ́lá àṣìṣe. Ẹ̀sà mi kò ní ìdúlé o. Aládé bá ń sọ fún onílùlẹ̀ onígbìyìn onídàgẹ́rù nípa ògbógbò kan á máa bọ́ sí ikú bí aládì station. ẹ̀sà mi kò ní ìlúlẹ̀ o. Jàgàbá Ṣáìdì. ẹ̀sà mi kò ní ìlúlẹ̀ o. Ṣógó Ṣójàbá.